lẹ́yìn èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ọ̀rọ̀ yìí ó tún kà wá ní àyà díẹ̀ o. wọ́n ní àǹtí wa Àárú, wọ́n ní ṣe ni wọ́n lọ yan àwọn èèyàn kan wípé kí wọ́n mú gbogbo àwọn frames picture èyí tí kábíyèsí ọ̀dà fún nígbà birthday Queen Naomi tí a sọ fún yín nínú gist kan tá a ṣe láìpẹ́ wípé wọ́n hàǹgẹ̀ sí gbogbo inú palace. Wọ́n ní ṣe ni àǹtí wa ní kí wọ́n kó gbọ́ ẹ̀ wá sílẹ̀ wípé wọ́n fẹ́ clean palace o. Wọ́n ní gbogbo àwọn frame yìí wọ́n náà ti disappear kúrò nínú palace. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n lé àǹtí wa jáde ní inú palace wípé àwọn máa change key ilé wọn tí wọ́n bá lọ kó gbogbo àwọn frame padà wá pé wọ́n dẹ̀ ní wọ palace mọ́ láéláé. Gist tá a gbọ́ nìyẹn allegedly. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn ilé ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé àǹtí wa allegedly wọ́n pàṣẹ wípé kí àwọn tó ń ṣiṣẹ́ nínú palace kí wọ́n kó gba àwọn pictures tí kábíyèsí fi owó iyebíye order tí Queen Naomi frame tó jẹ́ pé wọ́n ní kán kó gbogbo ẹ̀ sílẹ̀. Wọ́n náà yọ kúrò níbi tí kábíyèsí fi hang. Wọ́n ní àwọn picture yìí ti disappear kúrò nínú palace. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn pé tí wọ́n bá rí àwọn picture yìí kó padà, wọn ò ní wọ inú palace àwọn. Wọ́n ní torí wọ́n pààrọ̀ kọ́kọ́rọ́ apartment wọn wípé wọ́n dẹ̀ lé wọn jáde kúrò nínú palace. Gist tá a gbọ́ nìyẹn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ìtókù. Nígbà tí wọ́n kó gbogbo kinní ìsọ̀kalẹ̀, wọ́n ní kábíyèsí wọ́n béèrè lọ́wọ́ àǹtí wa wípé níbo ni gbogbo àwọn pictures wà. Wọ́n ní àǹtí wa dènà ipá wọn mọ̀ bí tán kó lọ. Ẹ̀yin èèyàn lé kí ló dènà? Wọ́n ní wọn mọ̀ bí tán kó àwọn pictures yìí lọ o. Kábíyèsí ò bá ti jẹ́ kí Queen Naomi wọnú palace kan tó máa hang àwọn pictures yìí, kò save. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n lé wọn síta nínú palace wípé tí wọ́n bá lọ wá gbogbo àwọn fọ́tò yìí wá wípé wọn ò lè wọnú palace. Wọ́n náà tilẹ̀kùn apartment wọn. Ẹ̀yin èèyàn lé rí pé yìí tún lágbára. Ṣé àǹtí wa tó yẹ pé recently láṣẹ pé wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú altar yìí tó wà nínú palace tán ni wọ́n wà ń bẹ̀ tán ń sunkún tán ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹ̀mí yìí. Níbo ni wọ́n kó àwọn picture yìí sí lọ? A lè sọ pé bí báyìí wọ́n kó wọn lọ. Kí náà lọ fi ṣe? A lè sọ pé bí báyìí nǹkan tán fi ṣe. Bóyá wọ́n ti lọ dáná sun báyìí, a lè sọ. Kí ni Queen Naomi ṣe fún yín tán fi deserve gbogbo orú nǹkan báyìí? Lóòótọ́ allegedly la gbọ́ gist yìí, ṣùgbọ́n ẹ̀yin náà wo gbogbo nǹkan tá a ti ń sọ látijọ́ yìí náà. Ṣé ẹ rí pé òótọ́ ó ń já náà báyìí? Kí ni Queen Naomi ṣe tán fi deserve gbogbo orú nǹkan báyìí lọ́wọ́ yín? Èyí má tún lágbára o. Wọ́n ní àǹtí wa ní àwọn ò fọwọ́ kan frame o. Ìgbà táwọn ti ní kán yọ, ìgbà yẹn làwọn ti fi sílẹ̀ ń bẹ́ o. Kí ni ẹni kan yọ frame sí?
wọ́n ní àwọn ò mọbi tán kó lọ o kí lẹni kọ́ yọ fírèmù sí òótọ́ ọ̀rọ̀ wo ló wà nù yẹn ẹ̀yin èèyàn lé abẹ́ ẹ̀ gbọ́ àfi kọ́lọ́ ń ṣàánú wa o lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o èyí tó lágbára o kí lẹ yọ fírèmù Queen Naomi kúrò lára ògiri fún kí lẹ fẹ́ fi ṣe níbo lẹ kó lọ kábíyèsí gbọ́dọ̀ gbégbèsè lórí ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé gist tá a gbọ́ ẹ̀ tó bá jẹ́ pé òótọ́ ni kábíyèsí wọn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí nítorí pé enough is enough gbogbo atrocity tí àǹtí Wàhálà tó ti ń commit nínú palace yẹn ó ti tó gẹ́ ó ti tó gẹ́ ó ti tó gẹ́ kí ló dé kábíyèsí òun fẹ́yàwó náà fẹ́yàwó ni kí ló dé tẹ́ fẹ́ pa wọ́n kí ló dé tẹ́ fẹ́ pè wọ́n lẹ́mìí kí ló ṣẹlẹ̀ èyí lágbára. wọ́n ní àwọn fámìlì Queen Naomi wọ́n ní wọ́n take it easy lórí ọ̀rọ̀ yìí wọ́n ní kábíyèsí ní àwọn máa replace frame wọ́n ní ṣùgbọ́n àwọn fámìlì Queen Naomi ní kí ìṣòro kan reframe kì í ṣọ̀rọ̀ kan replace the frame o ọ̀rọ̀ yìí pé kan wá pictures àwọn frame yẹn jáde níbi tó ń kó pamọ́ sí ni ẹ̀yin èèyàn lé safety èèyàn lè yí ló matter nǹkan tán lè ṣe ni kán arrest gbogbo àwọn tó fọwọ́ kan frame yẹn àtẹni tó ní kán yọ tán bá arrest wọn wọ́n á kó jáde nǹkan tán lè ṣe nìyẹn. wọ́n ní kábíyèsí ní àwọn máa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí nítorí pé àwọn fámìlì Queen Naomi wọn dákẹ́ lórí ẹ̀ o wípé ibi tán bá kó frame ọmọ àwọn lọ kán lọ kó jáde ní màmá Queen wa wọ́n ní ìyá àgbà náà sọ the same thing wípé ibi tí frame Queen Naomi bá wà kán lọ kó jáde wọ́n ní kábíyèsí dẹ̀ ti pinnu wípé àwọn máa take legal action lórí ẹ̀ ẹ̀yin èèyàn lè gist tá gbọ́ níta ní ká mú wá fún yín mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ọlọ́run elédùnmarè á bá mi nífẹ̀ẹ́ yín náà òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe God bless you ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o thank you so much.